Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi ọmọ yín olólùfẹ́ yín Ayọ̀pẹ̀yọ̀ Dr. Zabby's Talk Show. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní? Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, Yorùbá nation now. Kí Ọlọ́run kó ṣe dáadáa fún èmi àti yín. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé omi ọ̀tọ̀, epo ọ̀tọ̀, kò sí bó ṣe lè jẹ́ tó máa sọ fún èèyàn wípé epo yìí o ṣúgà ni or epo yìí o iyọ̀ ni, possible. Torí pé kí ni, kódà gan kó má jẹ́ lójú, kó jẹ́ pé ọkàn fi sí ẹ lẹ́nu lásán, wá ní kó di ojú ẹ̀, kán fi epo síbẹ̀, kán fi ata sí, kán fi iyọ̀ sí lọ́tọ̀ọ̀tọ̀ ni o, kán wá wò wípé dárúkọ èwo ló jọra wọn nínú nǹkan yìí. Torí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí, àwọn ẹni yìí mọ epo yàtọ̀ sí iyọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ. Àwọn ẹni yìí mọ nǹkan tó ṣẹlẹ̀, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kan tó débẹ̀, bá ṣe mọ epo yàtọ̀ sí iyọ̀. Bọ́n ó mọ̀ wípé kò kíní yóò lè dáa, kò ń ṣe pé ó fẹ́ dáa. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti bàjẹ́. Ó dàbí àwọn dádì àdúgbò tàbí àwọn boys àdúgbò ni tó máa ní fine girl ni, jẹ́ mú tojú mi kúrò ńbẹ̀. Understand nsìn? Jẹ́ kí n mú tojú mi kúrò ńbẹ̀, kán lè sọ wípé èmi náà register ńbẹ̀. Bí ọ̀rọ̀ yìí gangan bó ṣe rí nìyẹn. Ẹ máa ní kí ló fa gbogbo aláwìyé tí mò ń sọ? Ó mà ṣe ni láàánú o, ó ṣe ni láàánú, ó ṣe ni láàánú. Bọ̀ àwa ní àrídájú, àmọ̀dájú wípé kiní ìṣe orí èyí táwa wà, òun ni ọ̀nà wà. Ibi táwa dúró lé lórí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n àti àbúrò mi, ẹ̀yin ẹlẹgbẹ́ mi, mo kí yín kú oríire. Mo kí wa kú oríire lẹ́ẹ̀kan sí. Mo tún kí wa kú oríire lẹ́ẹ̀kan sí. Àwa tí ògbẹ yẹn ń gbẹ, àwa tí a dúró, wọ́n ní púpọ̀ la pè, díẹ̀ la máa rí. Àwọn díẹ̀ tá a rí yẹn, òun ni èmi àti yín tá a sì nígbàgbọ́ sẹ̀ wípé ní yẹ ẹsẹ̀ sẹ́, torí tá a bá yẹ ẹsẹ̀ ta lókù tá la fẹ́ gbére lọ́wọ́. Àwọn kó wà tó bá gbọ́, wọ́n gbọ́, ẹ jẹ́ kí n sọ lọ́nà bòmí. Wọ́n gbọ́ ìpójò fẹ́ rọ̀, ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ yẹn, mi nǹkan fẹ́ túmọ̀ ẹni o, máa wò. Wọ́n gbọ́ wípé òjò fẹ́ rọ̀, wọ́n wá lọ da omi tán nílé, wọ́n lọ dànù. Àwọn kan kò gbọ́ wípé èèyàn kan sọ̀rọ̀ báyìí, ìjà kan ṣẹlẹ̀, wọn ní irọ́ èmi ò ṣe mọ́, báwo ni lágbájá yẹn ṣe lè má sọ̀rọ̀, báwo ni tàmẹ̀dù yẹn ṣe lè má sọ̀rọ̀ bẹ́ẹ̀, ẹ ti count me out nínú struggle yìí, Ọlọ́run ò jẹ́. A ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn tán ti ṣe bẹ́ẹ̀, tán ti fìbínú, tán ti fi yọra wọn, tán kò dẹ̀ ń wo àwa yìí, èmi àti yín yìí, tó ń wò wá lọ́nkàn pé bí eré àwọn pípù yìí, àwọn pípù yìí, wọ́n nígbàgbọ́ lórí nǹkan tán gbé sọ́wọ́ yìí o. Nígbà ẹ̀rùn, nínú òjò, àwọn pípù yìí takú síbẹ̀ ni o, wọ́n sì wà ń bẹ̀, àwọn eléyìí ò yẹsẹ̀ o. Tó dẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì náà, wọ́n fi by style náà, wọ́n tún padà, bóyá gbà tán jókòó, tán ronú sí wípé káwọn lágbájá ìkan tó lè wà ń bẹ̀. A nígbàgbọ́ lórí wọn, a mọ̀ pé lóòótọ́ àtòníràn gbogbo ẹ̀ náà bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Bọ́ àwọn eléyìí, a sì nígbàgbọ́ lórí wọn. Ẹ jẹ́ ká tún padà, ká tún bomi sùúrù mu kí wa pátápátá wípé a kú ìfi ọmọ ènìyàn ṣe. Ojú èmi àti yín rí, ojú ẹ̀yin kan náà rí, because tí àwọn program yìí bá jáde bóyá bíi 6-7 lẹ́ẹ̀kan náà, ẹlòmíì àmọ́, oh my God, èwo ni kí n wá lọ wò, èwo ni kí n lọ wò, ṣé kí n kọ́kọ́ wo Dr. Zabby nírọ́, jẹ́ n gbé Dr. Zabby, jẹ́ n gbé sẹ́gbẹ̀ẹ́ kan, Dr. Zabby ò ní action.
jẹ́ ń lọ jẹ́ kí n sáré lọ wo Yorùbáwùyí irọ́ jẹ́ ń fi Yorùbáwùyí sílẹ̀ máa farabalẹ̀ wo program Yorùbáwùyí ni tàbí Lady K ni Lady K náà tàbí Bobby ni tàbí ìyẹn gan lásán gan because gbogbo wa kẹ́ lè mọ̀ ẹlòmíì gan á save okay jẹ́ ń sáré save ti lágbájá màá lọ wo ti tàmẹ̀dù later every day kí la dẹ̀ fi ń ṣe gbogbo eléyìí ní pé kó má sú wa kó má rẹ̀ wá wípé ìgbàgbọ́ a ní ìrètí a ní wípé ó ṣì máa dé torí táwa bá jẹ́ wòlíì ni in short ó yẹ ká máa worí àwọn program kankan especially irú program yìí ká máa rí pé fún wa ṣé star ló máa ń fún wọn tàbí kí ló máa ń fún wọn bóyá wọn star ni tàbí nǹkan kan ká ti máa kí máa rí mbẹ wípé ọ̀rọ̀ tí Dr. Zabby sọ ní 3 years ago no wòlíì lẹ́ni yìí but adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò yẹ yín sìn gbogbo wa pátápátá lájọ rìnrìn àjò yìí gbogbo wa pátápátá òun lájọ ń ṣiṣẹ́ yìí a bẹ̀rẹ̀ àwọn YSDM tí bàbá wa Akíntóyè tán jẹ́ olórí oko bámbà ọ̀pọ̀ lápé àwọn èèyàn kan náà ìwà bíi tiwa yìí tán ìtakú síbẹ̀ tán ìwú ọmọ yìí pé ọ̀nà àbáyọ wà ńbẹ̀ understand sí bẹ́ẹ̀ náà ni àwọn mega rally náà nìyẹn àwọn mega rally náà àwọn náà dúró bí Yorùbá World Media náà báwọn náà yìí ṣe dúró because àwa ní ìgbàgbọ́ yẹn a máa ń sọ ní pé kó ku èèyàn 5 lórí ìkànnì a máa gbé òtítọ́ sọ́wọ́ kó jẹ́ èèyàn 2 gan bọ́ ká mọ̀ wípé orí òtítọ́ àti òdodo la wà gẹ́gẹ́ bí àwọn nǹkan tá à ń sọ wípé Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹlòmíì ò mọ̀ pé by style by idea by ọgbọ́n ló fi ń bẹ́ ìpè sórí ara ẹ̀ èmi yìí ń sìn pẹ̀lú bí tí mo sọ̀rọ̀ dé àwọn kan tiẹ̀ ti wà ń sìn gan wọ́n máa ṣe mítì mi á ní ẹ jọ̀ọ́ o ẹ má gbóhùn sílẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ má gbóhùn sílẹ̀ o èmi dẹ̀ mọ̀ pé èmi náà ń fọgbọ́n bá wí torí pé orí òdodo mo wà tẹ́ bá ti mọ̀ wípé ẹ fẹ́ ṣe má jẹ́ ń gbọ́ tàbí nǹkan tó máa yẹ nínú ìrìn àjò wa yìí tó lè kó bá wa ọ̀ tí àbòsí lè wọnú ẹ̀ ẹ má pè mí sí mítì yẹn èmi tí mítì tán pè mí sí tó pè sí bóyá mistake ni o bóyá kò ń ṣe mistake o wọ́n ṣe rí mi báyìí ó sọ jáde àhó ni ó ní Dr. Zabby wà ń bí ìgbà tó tẹ̀ sí sọ jáde pé Dr. Zabby wà ń bí yẹn yálà bóyá kí n yọra mi tàbí kán tètè kán ṣọ̀rọ̀ sọ ọ̀ káwọn àdìmí kan yọ mí ìgbà tèmi náà dẹ̀ ti wò ó mo ti wò sáà mo ti wo gbogbo àwọn tó wà ń bẹ̀ èmi ò ṣèké mi ò ṣe èké but orí nǹkan tá a jọ sọ orí àdéhùn táwa ọmọ àti àwa wà lórí òtítọ́ tó dẹ̀ sí lórí irọ́ àwọn èèyàn á máa bẹ̀rù á máa bẹ̀rù but tó bá ti jẹ́ wípé orí òtítọ́ ló wà o orí òtítọ́ tó bá wà ń bẹ̀ àwọn èèyàn á máa bẹ̀rù àwọn ẹlòmíín náà dé wà máa respect kọ́lọ́run kó ṣe dáadáa fún wa gbogbo òwe tí mo pa tí mo mọ̀ pé ẹ̀yin kan bàbá mi kan ìyá mi kan ẹ ti kọ sílẹ̀ láti lò nítorí ọjọ́ mi gbogbo òwe mi yẹn nǹkan tó jálé lórí ẹ jẹ́ kí n gbé wá ká wọ inú ètò báyìí bọ́ mo fún yín láwọn òwe yẹn kẹ ẹ lè yá lò kó ṣe nǹkan kan èmi ò ní fi bẹ́ẹ̀ náà kó ṣe ojúmọ́ ni wọ́n máa gbó lọ́wọ́ yín pé ẹ mú owó òwe wá o ẹ mú owó òwe wá o no àwọn ìgbà míì wà téèyàn bá dé class èèyàn máa fún àwọn handout fún àwọn student pé ẹgbà now ẹ jẹ́ ká sáré lọ kó tiẹ̀ tó di pé a lọ yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn arábìnrin yìí nǹkan tó ń sọ ó tó kéèyàn doríkodò ó dẹ̀ tó kéèyàn nígbàgbọ́ wípé ṣúgà lélẹ̀ epo lélẹ̀ a lè fi wéra wọn nǹkan yìí kò lè ṣe kí ni kò lè work kó tiẹ̀ tó di pé mo wá gbé lọ ní wípé tá a bá gbọ́ nǹkan tí bàbá yìí sọ a máa rí wípé ṣúgà àtomi a mọ ìyàtọ̀ ẹ̀ omi àti epo pupa a mọ ìyàtọ̀ ẹ̀ kò lè ṣiṣẹ́ kí n tó wá gbọ́ nǹkan yẹn àwa ti mọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ ti bàbá wa náà torí nǹkan tí wọ́n máa yẹn sọ tó bá jẹ́ gbà kan ni omi ojú ò bá bọ́ lójú mi bọ́ a ti mọ̀ ẹ̀yin lẹ mọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ join ní group ẹ ṣẹ̀ṣẹ̀ join ní struggle yìí ni ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni náà ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá wa sọ.
Okay, tí bàbá wa yẹn kò ní wá, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan táwọn ìyá wa sọ. How many families can afford more? We have all 2 fridges in my house. Only 1 freezer is working. So these are the adjustments we're talking about that people are having to make. And I barely drive basically to the office. So most times the full tank will take me a week and a half, a few days. So every 2 weeks, you want me to be paying 50 something upwards of 170,000. In fact, when your fuel tank is now on half, you begin to panic because that's where your budget takes you to. Yes. If your fuel tank comes lower than half to a quarter, or even kissing the E, you know that you're looking at 100,000. Yes. These days, once it gets to half, I'm trying to buy because I can't predict what will happen in Nigeria. But see, we talked about families having to choose which child goes to school. Yes. It's any child at this point in time. We spoke about 101. People right now are doing 001. I told you about the lady who said she eats every other day because of her children. And I simply do not understand. We're in a country where this is a natural resource that comes from. What do you want? What do you like? Yesterday, I'm so sorry. I'm vibrating right now. I am unhappy. Yesterday, I'm vibrating. I'm trying to cook concoction rice. Do you know that I bought 1 smoked Titus for 2,500, and I wanted the rice to really be fishy so that it would be nice. So that multiplied by 5, because all of them were scrawny like this. And you wanted it to buffer your soul. That means at home now, I'm telling my children that, oh yeah, you know that thing that they used to serve rice in party? That one that you pack rice inside and used to do 1 scoop. I think it's 2 scoops everybody's going to be eating. Yes. Because you cannot continue like this. How many families can afford more than one family? Told me that a friend of mine told me that in their house, she and her husband will share 1 egg, and their 3 children will share 1 egg, so that they can spread the 6,200 naira crate. Yes. 60. Now eateries and Yaput, they are selling 1 egg 300, some 250. And you ask them, what is their gain in there? I don't know. People, their gains are not, they're very tiny. And yet you will hear some of them telling us that, now that the president is on vacation, that by the time he returns, he will have the brainwave on how to move us forward. No. Are you kidding me? Saying that, yes. It's so disheartening and painful. See, right now, I'm even annoyed at this bar. And it's even, let me even tell you, I'm the one who approved the bar. But I realized NNPC is 998. My own is I bought 1,050 naira. Yes. So it is 1,050 naira. How many of us have the time to queue at NNPC? We are trying to make the ends meet. Let me tell you, the ends are this far apart right now. And please, the guys, ends, be I want you wary. to see me, please. Nigerians, the ends are this far apart. The ends are this far apart. Yes. Where is the middle ground? For me, the middle class. I don't feel middle class anymore. My socioeconomic standing has changed. I'm so sorry, blessings. And if it's this how I'm feeling, I can imagine people lower on the economic scale right now. How they have Tolu. What do you want from Nigerians? And I looked at that guy, he was pumping the guy, and I was thinking to myself this morning, I can say I can afford it. Yeah. But what about other people? Even Is it that until Nigerians start to drink water from gutters? It's until we use blood to run our vehicles. We're paying for fuel, we're paying for light, we're paying our children's school fees. Ladies, do you know how many parents have not paid? Break. I can't do this. ẹ máa rí pé lady yẹn ó walk away nínú program yẹn ni kò lè hold ẹ̀ mọ́ nínú nǹkan tó ń sọ ó wà ń bí báyìí eléyìí pọ̀ o máa dúpẹ́ títí ẹ jẹ́ ká máa dúpẹ́ títí wa níbi tí àwọn ọ̀dájú àwọn ìkà àwọn ẹni bí níbi tí wọ́n bá wa dé. Aláwọn kan dìde sẹ wípé ẹ jẹ́ ká pín, àwọn kan dìde wípé okay àwa ò tẹ̀lé àwọn tán fẹ́ pín. Ìyẹn nírú Aisha Yusuf tára ń ta tára ń kan wípé àwa Yorùbá nation á lọ sí number 10. Èmi ò mọ nǹkan tó kàn bẹ́ẹ̀ because nǹkan tá à ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwọ wà pẹ̀lú Òbí, àwa yìí dúró wípé àní ẹ jẹ́ a lọ, Biafra dúró pé wọ́n jẹ́ a lọ. Ìwọ ló fẹ́ ṣe ojú Yorùbá nation. Kó ní kálukú má ìdí business ẹ̀. Irú eléyìí kí ni mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé àwọn kan tiẹ̀ wá dúró pé òkè ẹ jẹ́ a pín, ẹ pín wa, ẹ jẹ́ kó ní kálukú lọ. Àwọn kan dúró wípé no, ẹ jẹ́ kó ní kálukú ní ọlọ́pàá títí ẹ̀.
àwa ò nígbàgbọ́ wípé kí oníkálukú ká dá lọ dúró. Àwọn kan tún nígbàgbọ́ wípé tí oníkálukú bá lọ́lọ́pàá tiẹ̀, from there wọ́n máa wá lo ọgbọ́n láti ní pé kóníkálukú ńkọ́ ó máa lè ní nation titi ẹ̀. Àwọn kan dúró lórí wípé ẹ kó gbogbo ẹ̀ papọ̀. Ìwọlé tí ẹ̀ wá ṣe ń bẹ̀, àwọn kan wá ń lọgun wípé alẹ́ ṣọ̀nà, ẹ ṣomi, ẹ fún wa ní kinní kan. Ẹ wo ọ̀rọ̀ epo tó wà yìí, ẹ wo ọ̀rọ̀ epo. Ṣé mọ̀ wípé àrántí nǹkan kan ní nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yẹn? Àwọn nǹkan wo la rántí? Ọ̀rọ̀ epo wọn ni àwọn èèyàn ń sọ. Ọ̀rọ̀ wípé ẹ fún wa níná, ẹ ṣe iná fún wa. Bó tó hàn lè jẹ́ kó work torí àwọn cabals tó wà nídìí ọ̀rọ̀ ilé ayé ìlú yẹn. Kó tiẹ̀ jẹ́ gbà tí bàbá débẹ̀, ẹ tí ì lo ọdún méjì, Ọọ̀ni of Ifẹ̀ ti ń gbé award fún yín. Wọ́n ti ń rí ṣìgìdì yín mọ́ àárín ìlú. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn fọ̀hún bí ènìyàn. Ọmọ Yorùbá kan ọ̀pọ̀lọpọ̀ bóyá bíi 70% wọ́n kàn ka ìwé ni, kò sí ọgbọ́n orí. Nǹkan tó máa jẹ kárí ni. Èmi ni mo súnmọ́ pírẹ́sídẹ̀ǹtì, èmi ni mo lè wọ fílà láì má kanlẹ̀kùn, èmi ni mo wà ń bẹ̀, ètú wọn ni mo fi ń gba kọ́ńtràtì. Wọn ò nífẹ̀ẹ́ àwọn ìran wọn, nǹkan tó ní kálukú máa jẹ àtọ́ba àti joyè òun ló ń lé. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nínú ìyàn burúkú tó ń jà yìí, tẹ wá lọ rin ṣìgìdì páálí ìyàwó Bọ́lá Ahmed Tinubu sílé Ifẹ̀, and I'm pretty sure pé táyé bá ń jáyé tọ̀run bá ń jọ̀run, tẹ́lẹ̀dùmarè bá ìwà tí ò bá ì tí kúrò ń bẹ̀, wọ́n máa padà wo létà ni. Àyàfi kẹ́ ẹ mú ọlọ́pàá síbẹ̀ kó máa ṣọ́ ní 24/7, wọ́n máa padà wo létà ni. Àwọn mọ́làm, àwọn kí ló ń porúkọ ẹ̀, àwọn ọmọ lórúkọ tó máa ń pè àwọn mọ́làm tó máa ń ta irin yẹn, àwọn ló máa padà yọ tán lẹ́yọ kọ̀ọ̀kan bẹ̀. Bricklayer gan ó máa jí nínú iyẹ̀pẹ̀ tán bá fi mọ́ ní ibikíbi tó bá wà nílé Ifẹ̀ yìí, wọ́n ì máa padà, wọ́n máa jí tán ni, wọ́n máa yọ tán ni, wọ́n máa fa lọ tán ni. Torí ẹ̀ ṣe ẹ̀tọ́ fún àwọn ará ìlú kó tó di wípé nǹkan míì lẹ lọ mú as a priority. Èmi ò gbọ́ bí tó ti jẹ́ wípé láì má ṣe ìdánwò tán, láì má ṣe ẹ̀záàmù tán, tán ti ń fúnyàn lẹ́záàmù àṣeyọrí, tán ti ń fúnyàn ní rìsọ́ọ̀tì jàre. Ẹ̀yin èèyàn ẹ bá mi fi sínú comment section. Ọ̀rọ̀ kinní kan ló máa ń yàtọ̀, ṣọ́rọ̀ ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀, tàbí ẹ bá mi fi sínú comment section. Bóyá ó mú yes, bóyá nǹkan tí mò ń sọ bóyá ó dẹ̀ mú no. Tí ọmọ bá wà ní school, àwọn people yóò tí ì ṣe 2 years. Ìyẹn lòun mówó nínú àpò òun mówó nínú àpò something millions, bí billion dẹ̀ ni. Àníkẹ́ lọ wo school yẹn, ẹ máa rí bóyá ń ka mi lára, ẹlẹ́ẹ̀kejì tí máa tún sọ nínú program lélẹ̀. Wípé ẹ lọ wo school yẹn lẹ́yìn ọdún kan, àwọn tó ń kówó yẹn fún wọn sọ̀rọ̀. Ṣé báwo ni bí program tí mo ṣe before eléyìí, níbi tán ti gbé kọ̀ǹpútà sílẹ̀. Ẹ wò, ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ̀yìn yọ. Tó bá jẹ́ wọ́n fún wa níná, báwo ló ṣe máa kíù láti repo? Ìdààmú làwọn pípọ̀ yìí ń fáwọn èèyàn. Àwa ti mọ̀ wípé kò lè work. Àwa ò dẹ̀ lè stop láti máa tú gbogbo àṣírí táwa náà ń tú yìí. Torí pé kí ni? Láti lè máa sọ fún àwọn ìran tiwa náà ni wípé ẹ wake up. Àwọn nǹkan táwa ń rí leléyìí tá fi ń sọ wípé a ní kíní yóò lè work sẹ́ẹ̀. Nǹkan yóò lè, kò possible ni, kò lè work. Ara nǹkan tẹ́ máa fi mọ̀ kó tó di pé mo máa lọ gbé wá ń sìn, ẹ jẹ́ ká sáré lọ gbé kí n fi support nǹkan tí àwọn lady tán sọ. Ṣó dìgbà tán bá ń jẹra wọn lórí títì ni? Ṣó dìgbà tán bá lọ mú omi nínú kọ́tà ní? Kí ló ń jẹ bẹ́ẹ̀? Ṣó dìgbà? Ẹ máa ń ṣe kiri jàre, ṣó dìgbà báwo? Ṣó dìgbà báwo? Come on, let's go there. Ẹ wá lọ wòran tó ti ń ṣe. Ìgbà wo ló ti ń ṣẹlẹ̀? Táwọn èèyàn ti máa ń lo idea láti lọ sí pátì. Mo ìrántí pátì kan, mo rántí ẹ̀ dáadáa, mo mú àwọn wá tájọ wà ní pátì náà. Pátì yẹn ń sìn tí ò bá ti máa lọ sí tí pátì yẹn ò bá ti máa lọ sí bóyá bíi pátì yẹn á ti tó bóyá bíi 10 years ago.
tí ò bá jẹ́ 10 á jẹ́ 8 years mú mọ́ ìgbà yẹn Rísíkádù Ṣíndodo tó máa ń ṣe Yorùbá fíìmù yẹn ó dàbí pé ó tún ti padà sí inú location báyìí ń sìn ọ bóyá production whatever ó dàbí pé ó tún ti padà ń sìn mo rántí but ta ló bá wá ń gbà yẹn Dayo Amusa ló ń bá wá sí pàtí yẹn ní Ṣàgámù ló ń bá wá ẹ má jẹ́ ń júwe mọ́ ṣàìkàn jẹ́ ń sọ kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé pàtí yẹn náà èmi náà wá láti ìlú òyìnbó ni mo ti lọ sí Nàìjíríà fún pàtí yẹn but family party ni pàtí tó kàn mí ni tó kan Dayo Amusa náà ni ṣó ti yé yín sẹ́yìn mo rántí St. Paul ní Makun ibẹ̀ láti ṣe pàtí náà lọ́jọ́ náà lọ níbi tó sí police station yẹn nínú hall kan báyìí tán máa ń lò láìpẹ́ máa tún máa ń kírun bẹ̀ náà ibẹ̀ ni a lò ní ọjọ́ náà lọ níbẹ̀ yẹn báyìí nínú ibi tá a wà yẹn tébù tá a wà yẹn báyìí ẹ máa rí ìyá àgbàlagbà ẹ wò gbà yẹn wá wo ìsìn ó fìjọba kan wá sí pé àìjọba lágbẹ alẹ́ ìṣì máa sọ wípé ìjọba Tinubu tún dájú ìjọba tó máa dé bá yín bẹ̀sẹ̀ àyàfi tẹ́ bá ètè jára wa kẹ́ tètè kún wa kẹ́ máa sọ fact ẹ má tiẹ̀ lọ gbí pé bí ń pa yín alẹ́ à ń ṣe ran kan náà à ń ṣe nǹkan kan náà à ń ṣèdè kan náà àgbédè ara wa àwọṣọ kan náà kò sí nǹkan kan tó pa wá pọ̀ wọ́n wá gbá wa ni ẹ jẹ́ kó ní kálukú lọ at the end of the day tá a máa fi kún ni wípé ẹ wá wo ibi tán rin ọ̀tá wa ní òhòdé ìyẹn ló fi kún gérégé kò ń ṣe pé ebi ń pa wá kinní kan yes wọ́n máa sọ fún yín pé yes ṣẹ́yìn nìkan lè bí ń pa ni ṣèbí ń pa àwọn aráàlú bòmí ṣèbíyàn náà wà ní UK ṣèbíyàn náà wà ní kinní kan ó kàn wá bẹ́ẹ̀ náà ni ó máa ṣe kinní ẹ understand ẹ jẹ́ mò ń já yín sí nìyẹn nǹkan tó jẹ́ priority wa ni wípé à ń ṣe ìran kan náà à ń ṣe kankan náà torí ẹ̀ ní ìjọba ò ṣe work tó bá ti wà mọ́nú yàrá àlégbédé ara wa àyàfi tó bá fi English máa translate síra tó bá tún lọ pàdé ẹni tí ò gbọ́ English tí ẹ wá bá ẹ máa di odi sínú ilé ẹ fọwọ́ máa júwe ni you eat food ẹnu lanu you see cover ẹnu báyìí tóun náà máa sọ tí ẹ máa fọwọ́ máa júwe ara fúnra yín ni wọ́n wá dà wá pọ̀ nǹkan wá wọ̀ kéko bí ekweye òkè bí èyí ọmọ èèyàn wá pọ̀ òun bí ènìyàn ẹ gbà wá o ọ̀rọ̀ ebi kọ́ ni kẹ́ ti bẹ̀rẹ̀ ebi ni kẹ́ jẹ́ kó jẹ́ last èèyàn ni kẹ́ jẹ́ kó jẹ́ last ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé à ń ṣe ìran kan náà à mọ́ra rí bó ṣe lè ń kó mọ́ bó ṣe wà yẹn ń ṣe ló yẹ ká ní bọ́dà oníkálukú ní bọ́dà títí ẹ̀ káwúsá mọ ibi tí bọ́dà ẹ̀ dé bó ṣe wà nìyẹn ẹ wo Kútọnu ẹ wo àwọn èmi ní Togo àwọn gbogbo àwọn Congo nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbogbo wọn lọ súnmọ́ra wọn ní bọ́dà bẹ́ẹ̀ náà ló jẹ́ kí bọ́dà wà láàárín gbogbo àwa ìran mẹ́tẹ̀ẹ̀ta jùran mẹ́ta gan lọ tí àwọn òyìnbó bìrìtìkó yìí tó ń fi wá ń ṣe bísínẹ́sì tó ń sì ń ṣe bísínẹ́sì yẹn títí dọ̀la ọlọ́la tó ń wò tó ń fọwọ́ lẹ́rọ tó ń ṣe bí pé àwọn ò mọ̀ mò ń gbé kan bọ̀ ń sìn yín mò ń gbé ìkan bọ̀ ń sìn yín ojú tẹ máa fi wò ó nìfọ ẹ jẹ́ n kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ nǹkan tán sọ wípé tó bá yá àwọn máa mú mi inú kọ́tà ẹ jẹ́ àkọ́kọ́ lọ síbẹ̀ náà. It's getting out of hand already. People are really suffering wallahi. Òbí ẹnìkan lélẹ̀ ìyá ẹnìkan lélẹ̀ lọ́bọ́lẹ̀ ẹnu mọ́tò lọ́rí àwọn àtàlẹ́gbẹ̀ẹ́ títì lọ́dẹ̀ ń ṣà. Tó bá yẹ pé kọ́ńtírì yìí wà òkè ìṣó pọ́sibù kan máa ṣàtàlẹ́gbẹ̀ẹ́ títì lọ́dẹ̀ máa lọ jẹ́ báyìí. ṣẹ́rí kò tiẹ̀ títì jù ń bẹ̀ ẹ máa rí pélé Yorùbá ló ti ṣẹlẹ̀ mọ́tò láksidẹ̀ǹtì tàbí mọ́tò dànù tàbí kinní kan dànù ni ó bọ́ síbẹ̀ tó dẹ̀ ń ṣá tó rọra ń ṣá ó ń gbé lọ́lé fún àwọn ọmọ ni ó ń ṣá tó ń gbé lọ́lé fún àwọn ọmọ ni ṣẹ́rí láì ṣẹ́rí ibi tílé ayé dé ẹ wá imagine kó wá lọ sí mile 12 bí àwọn èèyàn ṣe in short gan àwọn mọ́làgàn tẹ̀ níjẹ́ orí nǹkan kan ṣàgánsìn wàá tún máa ṣàyè tí mọ́tò bá ti tẹ̀ lẹ́sẹ̀ ni níbi tán bálé ayé dé náà kó tó di pé mo wá lọ sí irú eléyìí Nàìjíríà eléyìí ti ṣẹlẹ̀ o Nàìjíríà ló ti ń ṣẹlẹ̀ bọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí irú nǹkan báyìí ẹ̀yin náà lè máa wà lórí wípé àní àgbọ́dọ̀ dá dúró sẹ̀ torí tá a bá dá dúró ẹ máa wò wípé ibo ni kí n ti bẹ̀rẹ̀ irú bísínẹ́sì yìí ń sìn
káwọn kan lọ́mọ adé tán máa ní àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pín jẹ́ kúkú máa jẹ́ mu lámì tí mò ń jẹ lọ́bọ́ kó tó di wípé mo tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré gbé ìpolówó wa. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe é ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o. Mo kí wa pé a káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí nọ́mbà àwọn bàbá wa òun ló wà níbẹ̀ pẹ́ẹ́dẹ́ bá dẹ̀ tún fẹ́ nọ́mbà wọn náà tó bá jẹ́ pé bìkan àwọn ìyá wa kan máa ní àwọn fà sí ni ẹ lè pè mí màá fún yín. Eléyìí yàtọ̀ sí wípé mo rà nínú mọ́tò ni tàbí mo rà nínú ṣọ́ọ̀bù tán bá béèrè gbogbo àwọn nǹkan oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ èyí tó rántí àti èyí tó rántí wàá lè pè wọ́n padà wípé mi ò máa rántí sọ nǹkan báyìí báyìí fún yín kí lẹ rò wípé mo lè ṣe tàbí ọmọ mi báyìí 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 mà ní àwọn fúnrara wọn àwọn lẹ máa pe direct àwọn náà mú ewé àti egbò yẹn tán ṣe tó fi di odindi wọn lẹni tó bá mọ̀nà òun ní ká tẹ̀lé wàá jáde náà sóra wàá jáde náà sóra àwọn náà mọ ewé àti egbò tán pò papọ̀ síbẹ̀ àwọn lẹ lè ṣàlàyé fún tán mọ nǹkan tí wọ́n máa sọ wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bíbá Ọlọ́run á ràn wá lọ́wọ́ àgọ́ ara wa kò ní jẹ́ ilé àìsàn ní agbára lọ́wọ́ àṣẹ̀dá. Now ẹ jẹ́ ká wá wo ẹ jẹ́ ká sáré wo ọmọkùnrin. Epo tán sí tèmi dẹ̀ bàtọ́ dẹ̀ ti sẹ́ni epo sí mi tí mo dẹ̀ ní kí n mánéjì epo tó wà ní mọ́tò mi kí n lọ fi ra epo nílé epo. Àṣọ ọmọ ẹ̀ ti bọ́ sábẹ́ mọ́tò. Ó fẹ́ tẹ̀lé mi dé Ìbàdàn. Tẹ́mi ò mọ̀ mọ́tò tí ń rìn láì 10 or 15 minutes mo ti rìn. Àwọn èèyàn kan sọ fún mi pé ó rí bàtà èèyàn kan lábẹ́ mọ́tò. Òun rèé o, anybody tẹ́ bá ti páàkì rẹ̀ máa ṣẹ́ẹ̀kì mọ́tò eléyìí alákòóbá leléyìí o. Ẹ ti rí báyìí. Ẹ wojú ẹ̀. Ọ̀pọ̀ tí mo rí rèé o, jáde rí. Ẹ wo dáadáa o, ẹ wo dáadáa o. Kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ sọ? Basti. Níbo ló ń lọ? Ìbàdàn. Ìwọ ló ti ń bọ̀? Ìwọ kí ló lọ sí Ìbàdàn? Iṣẹ́ wo ló ń ṣe? Bíríkìlà. Tipẹ́ ni. Ó rèé o, anybody tó bá ti páàkì ẹ̀ máa ṣẹ́ẹ̀kì mọ́tò yìí o. Ọtí mo rí leléyìí o. Mi ò ní fẹ́ show ẹ̀ more than that. Mo mọ̀ àrídájú pé ọmọ yìí ò lè ju ọmọ ọdún 11-12 lọ. Wọ́n níṣẹ́ wo ló ń ṣe ó lóun ń ṣiṣẹ́ bíríkìlà. Ẹ wo ibi tí ọ̀rọ̀ ilé ayé gan tó bàjẹ́ dé wọ́n ní kí lorúkọ ó ní Báàsì. Ṣé tó bá sọ wípé Adéníran Ògúnbíyì ẹlòmíì máa wò wípé ọmọ Ògúnbíyì láti ìlú báyìí bọ̀ ara nǹkan tá a fi kó bára wa nìyẹn bọ̀ kò ń ṣe àwa náà àwọn ìran tó ti kọjá ni. Bọ̀ nígbà yẹn ó ń dùn mọ́ wọn bọ̀ nísìnyẹn wo ibi tí ilé ayé orúkọ àti gbogbo everything tó dàrú ẹ bí gbogbo ẹ ṣe bá wa báyìí sìn. Bọ̀ ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀. Mo wà lórí program kan ní àná. Èèyàn kan sọ orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ ó lóun wá padà sí orúkọ fámílì àwọn. Òun sọ pé òun ò fẹ́ orúkọ ẹ̀sìn yẹn ipá ti kékeré lòun ti ń fight fún. Kódà gan sọ fóun wípé tóun bá ní kóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa padà máa change ẹ̀ wípé ó máa affect gbogbo primary school secondary school nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ wípé à ń jàjà wípé a fẹ́ padà sílé kóníkálukú tiẹ̀ máa bó bá tiẹ̀ ṣẹ̀sìn gan mọ́ má ṣẹ̀sìn kankan mọ́ gan tiẹ̀ gbogbo nǹkan tán kó sí wa lórí tóníkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ pé àní mo fẹ́ flush ẹ̀ out sẹ́
àló ti tó gẹ́sẹ̀, àló ti tó, kò sí ọ̀nà àbáyọ kankan nínú gbogbo kinní láti ìgbà tán ti gbé wá. Kò ì tí ì dé bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tẹ́ni yìí ń sọ. Kí ni mo wá fẹ́ sọ kí n má fa ọ̀rọ̀ gùn? Níbi tá a ti ń ṣe program yẹn lọ́wọ́lọ́wọ́, onítọ̀hún yẹn ti dá orúkọ ẹ̀, ló dárúkọ family house wọn. Ẹni tá a jọ wà lórí program yẹn ló ní ṣé ní Abẹ́òkúta, ó ní ẹ̀, ó ní níbo. Àwọn méjèèjì sọ papọ̀ ní pé ṣé ní Tòkò. Understand sí, ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí Amẹ́ríkà làwọn wà, ẹni tó ń sọ̀rọ̀ yìí bóyá Germany tàbí nǹkan kan ló wà. Wọ́n wá sọ pé òkè, ẹ jẹ́ ká máa bí tó lọ, tó bá di later. Orúkọ ẹbí Ògún ṣe kinní kan tó dá ni, Ògún ṣe kinní kan tó dá ni. Ibi tó ti ń sọ̀rọ̀ yẹn náà ni èèyàn kan náà sọ pé ó dárúkọ sọ́ọ̀nì yẹn náà, tó ní tó bá dé Ṣàgámù wípé ṣónítọ̀hún yẹn náà mọ̀ pé ọmọ Ṣàgámù ni mí. Boy silent watcher ó ní mò ń ṣe lórí kinní yẹn, ọ̀hún mọ̀ pé mo wà ń bẹ. Ọ̀bọ̀ bóyá mo ń tẹ láì tàbí nǹkan kan ṣá, wọ́n lè mọ̀ pé òkè bóyá mo wà lórí program yẹn ṣá. Lọ́rọ̀ kan, ìyẹn náà tún wá ń dáhùn wípé ó tún dárúkọ bóyá Ifá ṣe kinní kan tàbí Ògúnládé ṣe kinní kan lórúkọ yẹn náà again. Ìyẹn wá ní tó bá dé Ṣàgámù yìí pé tó bá béèrè lọ́wọ́ anybody wípé wọ́n máa mú ẹ dé family house àwọn ni. Lèèyàn kan wá dáhùn wípé no, Ṣàgámù nìkan kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o, wípé orúkọ family, orúkọ tẹ́sán yẹn gan, àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ nílùú báyìí. Ẹ wo ọdún sáà nǹkan tí mò ń sọ ń sìn. Bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé díẹ̀díẹ̀ a ti ń proud lórí irú nǹkan tá a ní. Èmi gan sìn gan, èmi sọ fún yín pé kí ni mo pera mi náà. Bọ́dà mi kan, bàbá mi kan fi mí ṣe ẹ̀yẹ láti Amẹ́ríkà kan ni. Tán ní kí náà tiẹ̀ sọ náà wípé okay, mo ti rántí nǹkan tán sọ. Wọ́n ní àwọn ò mọ Zabi, wípé Zabi yẹn ń kọ́. Àwọn ò mọ ìlú tó jẹ́. Dr. Ayé Ọpẹ́yọ làwọn máa pè mí pé Zabi yẹn ń kọ́, àwọn ò ní pè mí ní Zabi mu. Ṣé ọ̀dọ̀ sáà sí pé Ayé Ọpẹ́yọ, àwọn ọmọ nǹkan táwọn ń pe orúkọ Yorùbá ni. Làwọn mọ̀ pé Ayé Ọpẹ́yọ lọ́dọ̀ Ọlọ́run. Tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá rántí pa. Ṣebí mo tiẹ̀ ní mo jẹ́ Ifá Ayé Ọpẹ́yọ tàbí bóyá Ògún Ayé Ọpẹ́dẹ̀yọ ni, bóyá Èṣù Ayé Ọpẹ́, anyone tẹ́ bá pè mí bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ló bá mi lára mu. Torí pé kí ni? Bó tó wá dẹ̀jọ́ Ọbàtálá Ayé Ọpẹ́yọ náà, ìyẹn gangan ni. Tó wá dé rí clubhouse, orúkọ tí mò ń jẹ́ nínú clubhouse, tó bá lọ wo bẹ̀, Queen Nọ́bàtì ni mò ń jẹ́, ọmọ Ọbàtálá. Gbogbo wa láti padà sílé ni, force anybody, but ìwọ tó bá ti mọ̀ wípé time ti tó. Ọ̀rọ̀ Yorùbá nation kọ́ leléyìí. Eléyìí jáde nínú Yorùbá nation ni. Ó jáde nínú ọ̀rọ̀ Yorùbá, nínú movement wa ló ti jáde. Gbogbo àwọn tó ń kéde nǹkan yìí, tí ẹ ṣe Yorùbá nation. Mo rí àwọn kan níjẹta tó jẹ́ pé àwọn náà ń ṣagbátẹrù lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media yìí. Ọ̀rọ̀ Nàìjíríà ni wípé Nàìjíríà kó má pín, kó má ṣe kinní kan. Torí ẹ̀, àwọn tó ń sọ̀rọ̀ nípa tí ọpọlọ wọn ti jí padà, ẹ lọ béèrè lọ́wọ́ ta lọ́lọ́run náà. Ta lọ́lọ́run ń ṣe Yorùbá nation. Torí àwọn kan tún fẹ́ fi pa èèyàn lẹ́nu mọ́ wípé wọ́n máa sọ wípé wọ́n gbọ́rọ̀ ẹ̀sìn wọnú Yorùbá. Okay, tó bá dẹ̀ ti ń ṣe Yorùbá nation, ń ṣe òun láti deny ara ẹ̀. Tó bá ti ń ṣe Yorùbá nation, ó kàn láti deny ara ẹ̀ ni. Màá tún wọ́n kó wa lẹ́rú, màá tún máa kóra mi lẹ́rú, màá máa pretend. Tí mo dẹ̀ ní platform, tí mo níbi tí mo ti lè opportunity láti lè sọ. Mo ti ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. But bíbí ti ṣẹ́jú o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹni tó bá máa bẹ́ẹ̀ ṣe ló máa bẹ́ẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wà tó jẹ́ wípé ó bá jẹ́ Mùsùlùmí, best friend mi ló jẹ́. Kò jẹ́ Kristẹni, best friend mi ló jẹ́. Ojú oníṣẹ̀ṣe, best friend mi ló jẹ́. Tó bá wá jẹ́ free thinkers wo, you are welcome. Ó wá tún lóò ṣe nǹkan kan, ìjọ́mọ ènìyàn lèmi dúró tì ń sìn. Ó yàtọ̀ sí ní ayé ìgbà kan, ẹlẹ́sìn mi ni, tí ò ń ṣe ẹlẹ́sìn mi, mi ò lè jẹun ẹ̀, torí wọ́n ti sọ, mi ò lé èèwọ̀ bí mo ṣe wà. Àyàfi nǹkan tí mi ò bá láìkí láti jẹ. Mi ò ní èèwọ̀ yàtọ̀ sí nǹkan tí mi ò bá láìkí láti jẹ. Náà kí la bá débẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin, ẹ wo ọmọ kékeré jòjòló yìí, ọmọ kékeré jòjòló yìí. Bó ṣe wà yẹn, ó lè jẹ́ wípé ó ń lọ wá jíjẹ múmu lọ fún àwọn òbí ẹ̀ ni. Àìmátùlówó mọ́tò ni o. Ó tún wá fi ẹ̀mí ẹ̀ ó ti fi tàfàlà.
ẹ kàn máa rí pé mọ́tò gbá àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ títì ní Nàìjíríà lọ́nà express ẹ̀ nímọ̀ irú eléyìí ń sìn ọmọ yìí ń sìn kóun kàn ṣàdédé mú lọ kóun kàn tó gbé yẹn lọ ọ̀hún nímọ̀ náà ibi tó ti jábọ́ bọ́ ó dàbí pé ó jókòó kò sí bó ṣe lè jókòó lórí speed kí ni mọ́tò yẹn kó wọnú kòtò bó ṣe wà yẹn anything can happen ẹni tó jókòó sínú mọ́tò gangan fúnra rẹ̀ gan nǹkan ń ṣe gan how much more wípé ìwọ tó lọ hàǹgà rẹ̀ sí abẹ́ mọ́tò ní abẹ́ tírélà lọmọkùnrin yìí ló wà níbi tí àwọn kan tó dẹ̀ ń ta ọrọ̀ ajé wa táwọn dẹ̀ fi ń ṣe ìgbésí ayé wọn àti ọmọ wọn ẹ má jẹ́ àṣepè mọ́ ìgbésẹ̀ ní kẹjẹ́ àgbé ẹjẹ́ àfìmọ̀ ṣọ̀kan ẹjẹ́ a máa pariwo ẹjẹ́ a support àwọn tó ń kéde àwọn tó ń ṣe atótónu yìí tí ò sú wọn lọ́sàn-án tí ò sú wọn lóru ẹ jẹ́ ká support wọn ní anything tẹ́ bá mọ̀ wípé ẹ lè fi support wọn inú dúdú òun ló móríyá kọ́lọ́run kó ṣe dáadáa fún wa now ẹ jẹ́ ká lọ wo èyí tó ṣẹlẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá tẹ̀lé ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí pé yúnífọ̀mù ọlọ́pàá Nàìjíríà ni ẹ wá wo àwọn bòròró àwọn ní machine tán fi ń test àwọn ilẹ̀ yẹn gold ló ń wá àwọn ọmọ wa ló tún ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ ká máa play ẹ lọ ló ń ṣiṣẹ́ yẹn fún wọn àfìgbà tó dójú ẹ̀ à ń sọ lọ pé nǹkan tó ń bọ̀ ẹ̀ àfìgbà and I'm pretty sure pé nínú àwọn tó ń ṣiṣẹ́ yìí wàá rí ẹni tó ní ó lè rẹni tó rí master bẹ̀ tó ń wa kòtò tó ń bá kínní bìkọ́ ẹ̀dùn náà fẹ́ sọ fún gbòòrò táwọn ilé ìbá làwọn fẹ́ fún ní 150 per month ṣọ òun rí 150 gbà níta gbangba ni náà ẹ jẹ́ ká lọ. mo fẹ́ mute orin tó wà lábẹ́ because wọn kúkú sọ̀rọ̀ ńbẹ̀. ọjọ́ tó bá ti lóyún ní Saudi Arabia ní ilẹ̀ Saudi Arabia tó bá yẹ pé Saudi Arabia náà fi opportunity sílẹ̀ tẹ́ ń fẹ́ ọmọ wọn ẹ ti lọ bá bẹ̀jẹ́ náà àìmá fi opportunity rẹ̀ láti fún wọn ní dọ́kúmẹ̀ntì gan a lọ ń ba bẹ̀jẹ́ ibo ní Nàìjíríà wọ̀ tó pa gbogbo bẹ̀jẹ́ ibo ni. ní tó ń bá ti lóyún náà máa ti mọ̀ wípé ẹ̀tọ́ àwọn ìjọba ò ní fi dùn àwọn bẹ́ẹ̀ náà ní nílùú òyìnbó náà nìyẹn most ẹni tó bá tọrọ ìlú òyìnbó yìí náà jẹ ṣebí fọ́rínà náà ló bá jẹ òyìnbó bóyá bíi 1% àwọn náà ń bímọ 8 náà ń bímọ 7 náà ń bímọ 10 náà ń bímọ 12 torí owó social owó welfare bó ìgbà táwọn èèyàn láti Áfíríkà náà tó jẹ́ pé competition náà òun náà làwọn náà mú dé náà mú competition náà bẹ̀rẹ̀ sí ebó òun náà sọ di pé ọmọ 2 níjọba máa sanwó ẹ̀ fún ẹ ò bá lọ bí 8 ohun ẹ láti bí ni bọ 2 làwa fẹ́ bá ẹ la fẹ́ support pẹ̀lú ẹ bẹ́ẹ̀ náà ní Saudi Arabia ẹ wò ní orí ilẹ̀ wa lélẹ́yìí o eléyìí máa di trillionaires ní orí ilẹ̀ tí àwa kan tá a lè dá ra pure water tó dẹ̀ jẹ́ wípé àwọn kan ló mọ̀ ní àwọn kan ló wà nídìí kínní
ìjọba náà wà níbẹ̀ torí ìlú tó bá lálùbáríkà àwọn gan ti mọ àwọn gbogbo irú ilẹ̀ tó jẹ́ wípé irú nǹkan báyìí ó wà wọ́n ní machine tó máa fi wò tó máa fi jẹ́ pé òkè bóyá wọ́n fẹ́ rà á lọ́wọ́ àwọn tán ní irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí sìn ó ní oye acres of ilẹ̀ tí cement tó ń gbà lọ́wọ́ popsi mi torí wípé wọ́n ní cement ó wà níbẹ̀ ibẹ̀ yẹn lọ́nà oríta mẹ́rin ẹni tó bá mọ Ìṣàgámù dáadáa tá bá dé Sábó tá bá lọ sọ́nà Òdè kò ń ṣe 30 acres ní nǹkan tá à ń sọ yìí bí ìgbà tó jẹ́ pé odindi ìlú ni wọ́n ti wà lórí ọ̀rọ̀ yìí kò ń ṣe 40 years ago but wọ́n ti compensate ilẹ̀ yẹn wà by the right èyí tí a lọ opportunity lórí ẹ̀ yẹn wà ní by the left but gbogbo by the right yẹn wọn ò jẹ́ kán kọ́lé sí but by the right yẹn ò jẹ́ kán kọ́lé sí torí pé ìjọba rí wípé nǹkan àlùmọ́ọ́nì ó wà ní bíbáyìí so ti yé yín sìn but tó bá jẹ́ ìlú òyìnbó ni á compensate àwọn tó nílẹ̀ yẹn kí ni mò ń bá lọ ń bẹ̀ ni wípé Nàìjíríà ò ní ṣerú ẹ̀ wọn ò ní compensate ẹni tó nílẹ̀ gan àwọn ọtí ẹ̀rí sọ pé àwọn ti compensate ẹ̀ gan tán máa mú fáìlì lọ sọ́dọ̀ àwọn ìjọba wíwárà sọ àpò wọn lówó gan máa wọ̀ onílé àtọmọ onílẹ̀ gan ò ní rí 10 kọ́bọ̀ láti gbà nínú ẹ̀ ẹ̀yin ẹ worú eléyìí náà ń sìn ẹ worú eléyìí tá à ń sọ yìí ẹ worú eléyìí tó dẹ̀ jẹ́ wípé ẹ wá wo ti Saudi Arabia ẹ jẹ́ ká wo ti Saudi Arabia. Family in the world and you've never even heard of them. They own gold toilets, gold Lamborghinis, and even bought the most expensive house in the world, which is a $300 million castle in France. But that's nothing compared to their net worth. The family is the House of South, and they own Saudi Aramco, the largest company in the entire world, which is responsible for all of Saudi Arabia's oil reserves. And they definitely know how to spend their money. The youngest prince bought an original Leonardo da Vinci painting worth over $250 million. And recently, they bought the world's most expensive yacht valued at over $500 million. All these assets combined make them the wealthiest family in the world, even more than the British royal family in the world, even more than the British royal family. The House of South and that worth is estimated to be over 1.4 trillions. And that's why this is the richest family in the world. If you enjoy this video, please subscribe World Wealthy. nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn eléyìí ni wípé mú Yemen mú kí ló ń porúkọ ẹ̀ kán tún mú gbogbo àwọn ìlú Iran kán wá dá mọ́ Saudi Arabia irú ìṣòro tó wà lórí ilẹ̀ Nàìjíríà òun náà máa face bó àwọn eléyìí wọ́n dá dúró ni òun náà ṣe lè rí ọrọ̀ ajé yẹn láti lè jẹ́ wípé wọ́n mójútó eku inú ilé wọn afẹ́fẹ́ inú ilé wọn oúnjẹ àǹfààní ẹ̀ nǹkan táwa náà dẹ̀ ń béèrè náà nìyẹn because irú ilẹ̀ tá à ń sọ yẹn ń sìn ó lè jọmọ Fúlàní kan gan pàápàá gan ló wá lo agbára lórí ilẹ̀ Yorùbá tó lọ mú àwọn fẹ́kọ̀ òyìnbó wá tó tún máa wá tà fún tó máa ní nǹkan tó máa jọ máa ṣe ń bẹ̀ ṣé ó forí ọmọ Yorùbá gbà pààrọ̀ láti lè má nírú nǹkan báyìí láti lè má jẹ́ páwa náà ń lo gold ká fi máa ṣe mọ́tò kó jẹ́ kí ló ń porúkọ ẹ̀ briefcase tá a bá fẹ́ gbé lọ sí airport gan kó jẹ́ pé gold gan náà fi ṣe àwa fúnra wa àwa la máa gbára wa kalẹ̀ lórí nǹkan tí bàbá Awólọ́wọ̀ tó sọ fún wa ibi tó yìí máa padà tó máa ṣẹlẹ̀ sí nìyẹn ẹ jẹ́ kí n gbé last video wá fún wa now ẹ bá wa fi comment tí yín sílẹ̀ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa tẹ like kẹ́dẹ̀ bá mi fi comment sílẹ̀ God bless you now ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ wo fídíò yìí ní ibi tán àwọn tán gbé ìgbésí ayé àwọn ọmọ olóríire àwọn tán gbélé lọ́wọ́ ìgbésí ayé àwọn ọmọ olóríire àwọn ọmọ ológo ẹ wo ibi tán gbé ìgbésí ayé àwọn ọmọ ológo sí ẹ wo ibi tán gbélé lọ́wọ́. 911 billion. Yes, sir. 911 billion. Yes, sir. 844 million. Yes, sir. 833 naira. Yes, sir. And 46. 46 what, sir?
I'll take that again. Yes, sir. Take it back. 1 billion. 1 billion. 911. 1 trillion. 1 trillion. 911 billion. Okay. 844 billion. Yes, sir. 1 trillion. Trillion, sir. Again. This money is too much for me. It's not too much. Take it again, sir. 1 trillion. 1 trillion. I hope that is not. I hope that is not on the record. It's not on the record. Just take it. 1 trillion. 1 trillion. 911 billion. 841 trillion. This is the Nigerian Senate president. Just imagine a country like Nigeria with so many intelligent people, so many industrious young men and women. This is what they have as a Senate president. They keep bringing in all our ancestors that had gone for retirement long time ago to come and lead us. And you tell us that the country will move forward. Here, this is the Senate president. Anyways, I'd like to know your thoughts about this. Ṣé mo sọ fún yín? Ẹ wo bọ́n ṣe ó gba ẹnu tán gbà òun ló yẹ kán máa pélé. Àwọn tán ní ọba ó gba ẹnu tán gbà òun ni eléyìí. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ẹ jẹ́ ká lọ dúró ṣinṣin, ẹ jẹ́ ká lọ ní ìdánilójú wípé ìgbà wo ló máa jẹ́ èmi ò mọ̀, àkókò wo ní aago mélòó ni èmi ò mọ̀, bọ̀ mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àkókò náà ti tó. Wọ́n ní tá lọ bá lọ àbọ̀ ń bọ̀, àbọ̀ náà ló dé bá àwọn kan. Bọ́ Ọlọ́run ṣe wípé èmi ti kó bàtà mi, mo ti gbọ̀n pẹ́pẹ́pẹ́ kó tó di pé ó kún wá fọ́ báyìí. Wọ́n ti ń fọ́gbọ́n ayọ́ga lórí ayélujára ń sìn. Wọ́n ní tá lọ bá lọ àbọ̀ ń bọ̀, àbọ̀ ti dé bá àwọn kan ń sìn tó jẹ́ pé wọ́n ń pariwo gbogbo ayé ni wípé náà kẹ́lẹ́sìn kò mú ẹ̀sìn ẹ̀. Ẹ jẹ́ káwa náà tiẹ̀ padà lọ bá nǹkan táwọn ancestors wa. Kí báwo náà ṣe lé ayé tiwọn sí? Ọ̀nà bó náà gbé gbà, bóyá wàá tún lè ní nǹkan tá a máa fi kún, tá a máa fi gbé lárugẹ, bọ̀ tá a ní fi parẹ́. Gbogbo ayé ni báyìí, gbogbo ayé. Tẹ́ bá gbọ́ gbogbo ayé ni báyìí. Àlọ́ ti lọ, àbọ̀ ló bọ̀. Ọlọ́run bá wa paná Adébọrẹ́. Adébọrẹ́ náà ti wá fẹ́ máa paná àwọn tó ní kọ́lọ́run paná Adébọrẹ́ báyìí. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ lórí ọ̀rọ̀ wípé aláfẹ́ kúrò nínú oko ẹrúsẹ̀. Àlọ́ ló ń lọ fún wọn báyìí, àbọ̀ ń padà bọ̀. Àbọ̀ yẹn ni wípé ní agbára lọ́wọ́ Elédùmarè kò sígbà tí ò ní pin, bó ṣe máa rí nìyẹn. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa kó bójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Mo kí wa wípé àwọn ní gbòkó ọmọ ká wa mọ́lé, a ní fojú sunkún ara wa o, a ní ṣánkú lójijì. Ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run á fi jẹ́ ká fi máa lo ilé ayé wa. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ, ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Queen Obat, ayé ọpẹ́ yọ. Queen Obat, ayé ọpẹ́ yọ. Ẹ tún gbà yẹ kẹ́ tún gbé yẹ̀wò. Èwo ló wà òkè ńbẹ̀? Èwo ló tún ẹ ṣáà tún lè lẹ́ẹ̀mọ́ Obat, Queen Obat, ayé ọpẹ́ yọ. Ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Ẹ bá wa pín ètò, ẹ bá wa fi comment sílẹ̀, kẹ́ ẹ bá wa tẹ like. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ni máa rí, èmi náà lẹ máa bá. A ní fojú sunkún ara wa, a ní mọ sáré ọmọ, wọn ní gbòkó ọmọ ká wa mọ́lé. Bíbá ìlà máa mú ètò wá sí lọ́jọ́ títí òní. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.